Hello beautiful and handsome people, I am Kafiworth. Today I will be teaching how to read and pronounce the alphabet we have in Yoruba language. Mo kí gbogbo ẹ̀yin èèyàn ní ilé lóko tí ẹ̀ ń wò wá ní orí ìkànnì móhùnmáwòrán YouTube. Orúkọ tèmi ní èdè tiwantiwa náà ni Ọmọdásọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Kafiworth. Mo jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun ní orílẹ̀-èdè Nàìjíríà. Nǹkan tí a máa mẹ́nubà ní ọjọ́ tòní yìí náà ni bí a ṣe ń ka álúfábẹ́ẹ̀tì èdè Yorùbá. Ẹ máa bá mi ká lọ. Álúfábẹ́ẹ̀tì èdè Yorùbá sì jẹ́ 25. Ẹ jẹ́ ká máa kà báyìí. A, B, D, E, F, G, B, H, I, J, K, L, M, N, O, P, R, S, Ş, T, U, W, Y. Ní báyìí mo máa kà níka eléyìí tí yóò yára. A, B, D, E, F, G, B, I, J, K, L, M, N, O, P, R, S, Ş, T, U, W, Y. Alright, if you can read it the way I've just read it, comment, then give me a thumb up. Alright, see you in the next video. Tí ó bá di ibi fídíò wa tí ó ń bọ̀, a máa ṣàlàyé àwọn kọ́nsọ́náǹtì tí a ní ní èdè Yorùbá àti àwọn fáwẹ́lì tí a ní ní èdè Yorùbá. So, what I'm trying to say is that we'll be discussing in our next video about the consonants and the vowels we have in Yoruba language. So as we have it in English language, the vowels, the consonants, also we have it in Yoruba language. Stay tuned. Bye.